Mọ́rádékẹ́ Adéwuni ẹni tí gbogbo ayé mọ̀ sí ìyá mẹ́jọ àwọn ni. lápásì báyìí náà wà lápásì mi. Boa TV. You're watching Boa TV. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Thank you. ìyá àfẹ̀mọ́ kí ọmọ ẹ̀yà o. a kí gbogbo àwọn ìyàwó Èkó pátápátá bẹ̀rẹ̀ látòrí ìyá wa Títíladé Adéwuni Mọ́rádékẹ́ Adéwuni ìyá mẹ́jọ Modúpẹ́ọlá Adéwuni Olúwafúnmiláyọ̀ Adéwuni àti Abọ́sẹ̀dé Adéwuni ìyálọ́jà ti Ṣáṣá àwọn ìyàwó bàbá nìyẹn. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ìyàwó tẹ́ bá wà ní tòsí ẹ jẹ́ wá kí gbogbo àwọn èèyàn wa ẹ jáde síbí. kẹ wá kí o gbọ́ àwọn àlejò tí wọ́n wá yẹ. ẹ jẹ́ ẹ̀yin ìyàwó bàbá wa Olóyèdé ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ ń ta ń bí ẹ wá bá wa kí àwọn àlejò wa. bí wọ́n ṣe dá orúkọ yín yẹn ẹ máa bọ̀ níta bẹ́ẹ̀ yẹn ní ìkọ̀ọ̀kan láti wá kí àwọn bàbá wa tí a kù. ẹ jọ̀ọ́ àwọn ìyá dà. àròjọ mùsùlùkù o. ẹ jọ̀ọ́ gbogbo àwọn ìyá wa ẹ máa bọ̀ ẹ má jà agbára wa lásìkò. Ọya. ìyá wa Títíladé Adéwuni Mọ́rádékẹ́ Adéwuni Modúpẹ́ọlá Adéwuni Olúwafúnmiláyọ̀ Adéwuni àti Abọ́sẹ̀dé Adéwuni. bákan náà gbogbo àwọn ọmọ lọ́wọ́ òkúta wà ń bí ẹ jọ̀ọ́ ìyá mẹ́jọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ìyá mẹ́jọ nìyẹn. àwọn ìyàwó bàbá wa nìyí. bàbá wa tàbá Olóyèdé. àwọn ìyàwó bàbá wa nìyẹn. àwọn ọmọ lẹ́bi tì. ọkùnrin pọ̀ ní àwa ti mi jọ. tí ẹ bá wo ìyá wa tó jẹ́ àwọn ni wọn ò sí bí. ìyá wa tí wọ́n jẹ́ bákan náà nínú eré bàbá wa Ajílẹ̀yẹ ìyá mẹ́jọ aya Kọ́lédowó àwọn ní. wọ́n kọ́ ọmọ jọ́njọ́ náà lọ́hùn wọ́n kojú. nínú kòtò ọ̀run. ọ̀rọ̀ náà yí oyíbó yí. bákan náà ìyá wa Modúpẹ́ọlá Adéwuni àwọn nù. ìyá wa Olúwafúnmiláyọ̀ Adéwuni àwọn ni wọ́n tẹ̀lé ọ. ìyá àbèjì Ọlọ́run jẹ́ kúrẹ́ ọ̀pá mi. àmì o kọ́ kásẹ̀ eré máa lọ náà. kó sì kásẹ̀ eré máa lọ. ọ̀pọ̀ èèyàn ló wà lórí pé wọ́n tọrọ kú fún un lónìí. ṣùgbọ́n ẹ bá kó ikú nífà. ọkàn jẹ́ pẹ́lẹ́ rárá ìmọ̀ dùn àná ni àìfẹ́ kéèyàn wọ́n lọ ọdún jìnnà síra wọn. ọ̀gá mi bákan náà àtẹ̀lé ní àbá yóò kú níjọ́ náà sọ yìí àpérò. èmi ti ẹ̀ jiyàn rẹ̀ ní mo wà ńgbà wọ́n pè mí. gbogbo yẹn ṣe tọ́lá àjọ sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ yẹn. mímọ́ rẹ̀ Ọlọ́run. ìyá wa Abọ́sẹ̀dé Adéwuni ìyálọ́jà Ṣáṣá. àwọn nìyẹn. ẹ rí i pé bàbá gbé nǹkan gbà ayé wọn. gbogbo àwọn nǹkan ńláńlá ni. bàbá wa gbé nǹkan gbà ayé wọn. nǹkan ńláńlá ni. gbogbo òlù tí wọ́n lù mí látàárọ̀ bàbá pè ya mẹ́jọ yóò tó ilé òfin mọ́. bàbá wa Adéjọbí gbé lọ́rùn lónìí àwọn tí wọ́n ń gbé stéèjì wọn ní arugẹ ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò fi bàbá wa John kò fi wọ́n ṣẹlẹ́sìn kí wọ́n tó kú. àwa náà ò ní ṣẹ̀sìn ju àgbà lọ. ẹ bá wa kí gbogbo àwọn àlejò kẹ́ ẹ padà sórí ìjókòó. àwọn bàbá wa Ògúndépò bàbá wa akíyín kí bàbá wa o Ọlọ́run jẹ́ kẹ́mi yóò kùn ẹ pẹ́ fún wa o bàbá wa Àlàbí Ògúndépò àwọn náà wà kálẹ̀ mi báyìí. ẹ jọ gbogbo ètò yòókù pápá àpárá mọ̀ ṣe. a ní fúnra wa ní àsìkò. nígbà tá a pe Alhaji Musbau bíike ìṣẹ́jú 2 sí 3 kí wọ́n fi wá bá wa kí bàbá wa Tàfà Olóyèdé Alhaji bíike ẹ ṣe. báwa bá sùn báwa bá ń jí ẹjẹ́ máa sọ̀rọ̀ kìkì kú tó dé ọjọ́ òkú bá dé ilé ayé àdógún dọ́dẹ à ń milẹ̀ jìjì à ń dalẹ̀ láàmú tí kú bá dé gbogbo èyí sì rọ̀wọ̀ gbàrà tí ma gbá kú Tàfà bíike àyà mi já mo wògè títí mo ní kíni bá rí ná mo ronú mo ṣàṣàrò ọpẹ́ díẹ̀ kí èmi kó tó súyọ Tàfà tí ò sí láyé mọ́ kí a mú káràwá fèsì ọ̀rọ̀ ẹ ṣe rere tó
torí ọjọ́ kan yìí ọ̀sẹ̀rẹ̀ cameraman ẹ bá ń bìlà díẹ̀ ẹ dákun tàbá tí ò sí láyé mọ́ kí á ní mú kádàrá fèsì ọ̀rọ̀ ilé ayé asán kìràkìtà òmùlẹ̀ mọ́fọ́ ikú tí tàbá kú ó dàbí ikú bàbá wa Adébáyọ̀ Aláwọ̀ Akálà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni tá lọ yàgbẹ́ kí n yàgbẹ́ dé ó lọ náà juwọ́ sọ́lọ́run ọba ilé ayé ìwọlẹ̀ wá dìmọ́yà owó kílẹ̀ ní kíni fáàrí òfo tóníkàlùkù wa ń bá kiri ọmọ ìyálé dájọ́ máa ìyàwó lọ àníjú ọwálé mọ́ ẹ máa rántí ẹsẹ̀ bàtà mẹ́fà pàǹkálẹ̀ máàsì bó ṣe lágbára tó ó lè sọ̀sán lòru tinubu abiyaba ó tún lè dán ọmọ tuntun ẹ pè é wá nínú pálọ̀ rí ọ̀hún ó tún wá dá agbára ọ̀hún wò. bíyìgẹ lẹ́yìn òkú yìí wọn ò ní rúpa ọmọ kankan wálé o ẹgbẹ́ Tampa ní Nàìjíríà kọ́kọ́kọ́ kí yín mo lù yín lẹ́gbẹ̀ẹ́ ẹnu àṣebẹ́gbẹ́ ṣe rí rèé ẹjẹ́ darapọ̀ mẹ́gbẹ́ kí gbogbo èwò lè yàtọ̀. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Excellency Gbóyèga Ọmọyètọ́lá Tàfà ọ̀gbọ́dọ̀ kú gbé o Tàfà ọ̀gbọ́dọ̀ kú gbé olówó pósí ọ̀gbọ́dọ̀ kú gbé ẹ ṣàánú wa ohun tó bá jọjú ni ẹsẹ̀ fún gbogbo ọmọ rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ohun tó bá jọjú ni ẹsẹ̀ fáwọn ọmọ kọmíṣánná ọdọwọ yín àmúlẹ̀lẹ̀ lẹ́yìn ìsìnkú yìí ẹran ṣẹṣẹ gbogbo ọmọ ẹ mẹ́pẹ́ nìkan yàtọ̀ sẹ́nìkan ẹ jẹ́ kí gómìnà àti gbogbo stéètì àti násánà ẹ jẹ́ kí wọ́n wà ńbẹ̀ ntọ́ba lóko ni ẹ ṣe fún wọn wà lẹ́yìn ntọ́ba lóko ni ẹ ṣe fún wọn Tàfà gbìyànjú nílànà ti ẹgbẹ́ òṣèré mo fẹ́ kẹ́ ẹ lọ gbà bẹ́ẹ̀ Yẹmí Amadu ìwọ rèé Yẹmí ìwọ rèé Irúnmọlẹ̀ ìwọ rèé Àǹjànú ìwọ rèé Yẹmí tó bọ́ léṣe tó bá lè gùdò ṣe Yẹmí Amadu tí ọjọ́ra rẹ̀ lójú Yẹmí onílàákàyè gbogbo ẹjọ́ òṣòrí rẹ ẹ bá ń fàtà wá gbé Yẹmí dìde Yẹmí máa bọ̀ lọ́dọ̀ mi Irúnmọlẹ̀ máa bọ̀ lọ́dọ̀ mi Àǹjànú máa bọ̀ lọ́dọ̀ mi tí kọjá lójú àjẹbìrí oníṣẹ́ òfin gígé òfin akọ́mọtọ́ báwọn wí kọ̀ǹkọ̀ dúdú gbala òjòmúṣe bí ẹrú Yẹmí fọwọ́ lẹ́rọ́ omi inú ń kọ́ wọn Yẹmí báyìí sọ̀rọ̀ wọn pé wọnú ilé àgbérò ọ̀dọ̀wọ́ gbogbo yín násánà o olówó pósí ti kú o Tàfà kú ọlọ́run ọ̀lọ́ Tàfà kú ọlọ́run ọ̀lọ́ Yẹmí padà lórúkọ násánà ṣe bó ṣe é ṣe yàtí ṣe bó ṣe é ṣe lórúkọ násánà ṣe bó ṣe é ṣe irú tó ṣe yìí ó ṣerú ẹ̀rí láyé gbogbo ẹni tí ó so ire ń bí tí ò ní rí kú ọmọ láyé ẹ bá ń fẹ bàtẹ́wọ́ pé kọmíṣánná wa dìde lóògùn kí bàbá àṣà lẹ́yìn là ìjagun lábí mọ́ ọ̀bọ̀ ní tààràtà àṣàgbọ̀wọ́ rẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àmúlẹ̀lẹ̀ ó ṣojú ó ṣẹ̀yìn ó ṣojú ó ṣẹ̀yìn orí òkè bàbá àbíyè kẹ́ ẹ mọ́ tí ìgbàdúrà ṣẹ́gun kó wọ́n mọ̀ ṣẹ́ kẹ́ ẹ mọ́ tí ìgbàdúrà dáǹdè kí ni ó mọ̀ tú ara wa ẹ ń bá fẹ́ ìtúsílẹ̀ ẹni tó bá fẹ́ ìgbéga ẹ máa lọ sọ́dọ̀ bàbá mi bí ige ìṣẹ́jú méjì náà fún mi mo ti lò ìṣẹ́jú kan bẹ̀. ìyá àbíyè wọn bàbá mi ọjọ́ lọ adúlẹ̀ bí mo kí ọ mo kí gbogbo èèyàn tó wá bí ẹ ní kò ní kàkọ́lé orí burúkú ẹ dákun ta ní sọ̀rọ̀ yìí ẹ máa múra sílẹ̀ ọ̀rẹ́ ẹ bá dákun mọ́ díẹ̀ ìyá wa ẹsẹ̀ ìyá àbíyè lẹ́dẹ̀ ẹ̀ ní pòfo tí ẹ bá délé ẹ bá ń kí bàbá ìṣẹ́jú tí wọ́n fún mi ti fẹ́ pé ẹ wá jẹ́ ń lọ lé bàbá mi Ìkòyí ẹ̀sọ́ lẹ́dẹ̀ ọmọ tìmí àgbàlẹ́ àgbàdá Ìkòyí ẹ̀sọ́ ọmọ adìlẹ̀ dógún ọmọ gbẹ̀yìn tóbi mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ pọ̀jẹ́kẹ́sìn Olúkòyí kó lè jẹ́ko ẹsẹ̀ wá ń jókòó bàbá mi pẹ́kẹ́ ìran bàbá rẹ̀ ó lè bèrè kólé kó tó dé olùkólé tiẹ̀ náà lọ olè bàbá yìí gbé wúrẹ́ kì í gbàgùntàn kì í jẹ́ ẹlẹ́yẹ gbé ìyàwó oníyàwó torí fìrìgbọ̀n ní bàbá yín gbé irú tẹ̀kan tẹ́ rí yẹn bíige ìṣẹ́jú mi ti pé owó tí mo wá pa yìí lórúkọ mi máa bọ̀ Òṣogbo tru bíige ẹsẹ̀ o gbogbo owó yẹn dà ẹ bá ń kó síbí ẹ kó síbí ẹ má kó mọ́wọ́ ẹ kó síbí oníkọ́mọ́ gbogbo ọmọ bàbá pátápátá ńlẹ́ lóko lẹ́yìn odi mo kí ọ Ṣàngóyẹmí Irúnmọlẹ̀ òòṣà ìbò ló fi lọ́wọ́ sí ná sówó orí sọnù rírí mọ́tò kìíní ìkejì ìkẹta kí lẹ́jọ́ yìí kí lọ́kẹ̀yìn kí ni tí gbogbo owó tí mo pa ìbí ike ń wò gbọdọ̀ yọ kọ́bọ̀ ńbẹ̀ mo yọ̀ǹda rẹ̀ fáwọn ọmọ ni ẹ má bẹ́sẹ̀ tó kù bọ̀. ẹ ṣe o. ẹ jẹ́ bá pàtó ọ̀fọ̀ aláàjì bíike ẹ ṣe àdúgbò àti ìjà ẹ jọ ẹ bá kà papọ̀ kọ́pọ̀ sọ̀hún. kọ́pọ̀ sókè náà. Gbẹ̀ngà ẹ̀gbọ́n yín kọ́
ìwọ wà níbí máa bọ̀. Túndé mo kí ọ. Ẹgbẹ́ bá ń kówó yẹn ẹ pé ìgbówó yẹn wá. Gbẹ̀ngà owó tí aláàjì bí ike tí wọ́n pa wọ́n ní ká pé fún yín. Ẹ bá ń fún ọ ní àtẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí. A kí mo kí ẹgbẹ́ mi ẹnjìníà tí ẹ bá gbọ́ tí wọ́n ń ṣe rẹ́kọ̀dù tí à ń gbọ́ káàkiri tàbí ẹ bá ń gbọ́ oríṣiríṣi ìpolówó lórí rédíò iléeṣẹ́ kan wà ní Odi Olówó ibẹ̀ ni wọ́n ti ń gbé jáde Fíkò bàbá wa tí Ọlọ́run gbé iléeṣẹ́ náà lé lọ́wọ́ ní Odi Olówó wọ́n wà níbí àwọn náà wá ṣe ẹ̀yẹ kẹ́yìn fún bàbá wa olóòde ẹnjìníà ẹ̀dùn ẹ̀dìdì ẹ̀ farahàn lé tẹ́ ẹ bá ń gbọ́ Fíkò bàbá tọ́lọ̀ ẹ̀dùn ẹ̀ bá ń fún ọ látẹ̀wọ́. Bákan náà máa fi àsìkò kí màmá wa ìyá olóríire Lady Evangelist Àkàndé ìyá orí òkè ti bàbá wa àbíyè lẹ́dẹ̀ màmá ẹ dákun ẹ bá ń farahàn lé ẹ bá ń fún màmá wa látẹ̀wọ́. Ìyá wa Àkàndé nìyẹn akínkàbọ̀ gbọ́sẹ̀ èdè Òṣogbo Òṣogbo local government troop. Ìṣẹ́jú mẹ́wàá péré. 10 minutes. Fún àwọn Òṣogbo troop. Kò gbọ́dọ̀ lé ìṣẹ́jú kan. Tó bá tiẹ̀ dílé Òṣogbo. lọ́gbọ̀n máìkì lọ́wọ́ wọn ní ìṣèjà. Ajágadígì òògùn. Òṣogbo. Ìròkó kan.